mo fọ́mọ ẹ̀ ní 50,000 ó ń bá mi sọ̀rọ̀ tó bá ní ìdìbàlòpọ̀ tó bá pè mí mo ń dá lóhùn gbogbo àwọn pàrọ̀ tí mò ń ṣe ó di mo sọ di small sister mi ó mọ much of it tó pé adé máa ń sọ̀rọ̀ gan adé máa ń ṣe gbogbo ẹ̀ ó di gbogbo ẹ̀ so before you know it ọmọ yìí wá lọ bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ sí gbogbo ó wọlé sí mi lára gan èmi àti mọ́mí àjọ ń sọ̀rọ̀ kíní kan kí ló gbọ́ pé ìyá yìí fẹ́ ràn mí lọ́wọ́ sí lọ sí Canada ṣe bìlí pé àṣẹ gbogbo tájọ máa ń sọ tí máa ń sọ pé gbígbà mi máa ń pé ìyá yẹn ilé kan máa ń gbà mọ́mí try it mo sọ pé style báyìí mọ́mí máa ń like ìjùkọ́ tó máa ń gbé wọn débẹ̀ nìyẹn kíní kan ọmọ yìí mo ti mú bí àbúrò mi àzìmọ́ mú bí àbí ṣẹ̀mọ̀ bí street sister mi ìbálòpọ̀ egan mi òun fẹ́ kó wáyé àárín mi àti ẹ̀bọ ṣẹ̀mọ̀ tó bá wá gbà mí á lóun lọ́lé òun fẹ́ sùn dọ̀bí kiri kan mo dẹ̀ ní girlfriend tó máa ń gbé mi débẹ̀ gan òye náà pẹ́pẹ́ mo fẹ́ fẹ́ normal èmi mọ̀ kọ́ mọ̀ yín dẹ́ mí ni ó ní story kan èèyàn kan tó kọ́kọ́ ṣẹlẹ̀ ẹ ti ẹ̀ dúró ṣé o máa ń tẹ́yìn lọ́rùn bẹ̀ ṣe máa wo fídíò mi tẹ́ẹ̀kì ń comment ẹ kì í mú rí èèyàn wù ó máa ṣe fídíò ẹ ní comment èmi nínú igo ẹ ní like ẹ ní comment fídíò tí òbí 1000 bá wò ẹ máa rí comment 13 comment 12 kí ẹ má ti àwọn ọmọ nǹkan tí ẹ máa kọ síbẹ̀ good story sweet story I love your story kò sí kọ síbẹ̀ ni torí pé ẹ kì í comment rẹ̀ káwọn èèyàn máa rí àwọn fídíò mi àwọn YouTube ò kí ń gbé lọ anywhere ìgbà tẹ́ kì í comment honestly speaking mo fọlọ́n búra this story of a thing ó ti sú mi wàláì ó ti sú mi tẹ́ bá rí inú ẹ ti bá rí pé ó ti sú mi already Facebook tí mo ti tàbí máa rí small change wọ́n ti unsuspend wa ẹ̀yin ti YouTube náà ẹ̀ mo rí yàn wò most of the time máa ń ṣe sórí ìgbà mi màá ti wà lọ́fíìsì dátàrọ̀ ń gbà mí màmá dàtẹ́yìn màmá ṣe àgbo kíní kò yẹ kí n wá mi ẹ̀mí pé mi kì í sábà lọ sí live ó yẹ kí wọ́n máa sọ̀rọ̀ sórí yẹn lọ ó ti wá sú mi pé ẹ jẹ́ kó sú mi ní o torí mi ò rí fans láàrin gbogbo ẹ̀ ń tẹ̀ wọ́n torí pé ọ̀rọ̀ ọgbẹ̀ni tán fans group ẹ rí pé mi ò padà sọ́mọ́ because you guys are not my real fans mo mọ̀ káwọn real fans mi àwọn tó ń comment àwọn tó ń like àwọn ẹni real fans mi mo jẹ gbàdúrà pé gbogbo ẹ̀yin real fans mi tẹ́ fẹ́ mi lóòótọ́ tí ì ṣe pé fọ́ mi kí n ṣubú lẹ̀ ń wá tẹ́ bá bí ìgbà ọmọ ẹ̀ ní fọwọ́ yín gbé wọn sìn lágbára lọ́wọ́ Elédùmarè àìsàn wa ní gbé yín dè lágbára lọ́wọ́ Elédùmarè mo rí mo mọ àwọn real fans o mo mọ̀ torí mo ṣe àdúró pé kí n ní sùúrù in fact ó ti sú mi pé mi ì tẹ anything studio mo fẹ́ kí n tẹ parí báyìí tí kí n yọ everything kúrò ń bẹ̀ kí n gbé àwọn àgbo mi kí n gbàgbó mi lérí kí n fèsì ẹ̀ I know people mo mọ̀ pé a tún lọ jù bẹ́ẹ̀ lọ because eléyìí gbogbo owó tà ń rí lórí àgbo ibi tá à ń ná sí náà no supporter nothing bá a ṣe ń sọ lọ àwọn tó gbé gan ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ gan wá bá wa àwọn tó ṣe pé kíní gan tàbí ìgbà tó bẹ̀rẹ̀ gan ọdún àfáàgbà aláàgó ṣiṣẹ́ bó gbà mí ìwà wo aago aláàgó kó lè mọ̀ bẹ́ẹ̀ tọ̀dọ̀ tiẹ̀ dúró àbò ń lọ àkànjù wọ́n ti gbò sí pé kíní kan àmọ́ àwọn tó ní rí fans tó bá ṣe birthday àwọn bó ṣe máa ń celebrate birthday wọn àmọ́ bó ṣe máa ń rí ìkọ̀gbà sí àjẹ̀ tí wọ́n wọ́n dà àbọ̀dà àṣẹ kókó kẹ́ẹ̀kan tí ẹ̀ wo fídíò kẹ́ẹ̀dẹ̀ like kẹ́ẹ̀dẹ̀ comment orí mi ò kí ń wù àti ṣe fídíò màá dúró màá gbé story tó máa sọ níjọ́ kan ẹ̀bẹ̀rẹ̀ àwọn tó ẹ̀yin tẹ̀ send fídíò sí mi àtẹ̀ ń send voice note ti story yìí sí mi tani mo dá lóhùn gbogbo yín mi ò mọ̀ dá yín lóhùn ni because tẹ́ bá sọ fún wa náà ẹ máa sọ fún wa bárabàrà àásọ àṣẹ dáadáa àwọn ohun èlò mi ló ń fi ọ̀rọ̀ mi pa owó èmi tí mo lọ̀rọ̀ gan wọn ò fi pa owó èmi tí mo lọ̀rọ̀ gan wọn ò fi trend àwọn èlò mi ẹ lọ́wọ́ Instagram story ọ̀rọ̀ kan tí mo sọ sí everybody lórí page yẹn mo dúró báyìí mo lanu ni gbàdúrà sí mo ní page yìí ni wọ́n lè ti suspend Instagram page mi Facebook page mi wọ́n suspend ẹ̀ kí mo lè fẹ́ ṣe ibà náà látún wà ẹtún kọ ẹ̀tún nífẹ̀ẹ́ wa I'm tired I wanted and number mi sọ fún olúwo mi pé mo fẹ́ stop story yìí sọ because I use my brain gbọ́n mi ò ní sùn lóru báyìí màá kàn máa rántí àwọn ọ̀rọ̀ kan màá láti jí látọjú oorun yẹn kọ sílẹ̀ kí ni mo ti máa arrange ẹ̀ báyìí jẹ́ pé orí mi ò tiẹ̀ kú sí gbogbo ẹ̀ in fact I am tired kò sálàánú kò sórí ìrànlọ́wọ́ kankan I am tired ohun oúnjẹ tí má gbà lọ́wọ́ ọkọ mi ohun tí má gbà bíbá náà ni mò ń mọ̀ sí yes mo má
ra camera fún tẹ́tẹ̀lẹ̀ I paid him. I used to pay him tó bá wá síbẹ̀ mo máa sanwó fún ilé ká fi rówó náà ọ̀tá tún gbógun dìde ẹ wo bí mo ṣe ń sọ lọ story in my end ẹ̀ lẹ́nu so maybe I will start another one ṣá lónìí gbogbo ẹni tẹ́ fún mi story tẹ́ ní kí n máa ń sọ orí mu ẹ ṣáà ọlọ́run máa ràn wá lọ́wọ́ bí mo ṣe sọ inú mi ò kí ń dùn most of the time tí bá kàn rí ni ẹni like ẹni share like I have 11,500 subscribers ó kí lẹ́yìn subscribe fún gbàtàn pẹ́ ìdìbò fídíò mi bí mo ṣe ń sọ lọ ọmọ yìí gbogbo nǹkan tí mò ń ṣe ọmọ yìí rékọ̀dì ẹ̀ sílẹ̀ everything ọmọ yìí rékọ̀dì sílẹ̀ gbogbo má bá sọ àṣírí fóònù tó wá ti wá bẹ́ẹ̀ mo faralẹ̀ fún bẹ́ẹ̀ ó tún mọ àwọn gẹ̀ẹ́sì mi ó mọ àwọn girlfriend tí mò ń ní ohun gbẹ̀ so ìyá ẹ̀ wá sọ fún mi pé má fi ẹ̀ pé ó mi kìlọ̀ Canada ìyá ẹ̀ ní wọ́n ní health issue kan wọ́n á ní àwọn òyìnbó sí Nàìjíríà yanjú ẹ̀ pé àwọn máa travel out ni wọ́n sọ fún wọn pé èmi náà fẹ́ kí n lọ sí Canada pé kíní kan wọ́n á ní òkè pé kò sí wàhálà pé àwọn bá mi ṣe ọ̀rọ̀ Canada bọ́mọ yìí ṣe gbọ́ ọ̀rọ̀ Canada ló bá ní kí n sọ fún wọn pé àbúrò òun náà fẹ́ lọ bá ní ìyá ìsọ pé òun lọ òun àfihìnlẹ̀ sínú ilé duplex ni ó ní òun àfihìnlẹ̀ sínú ilé síbẹ̀ so kẹ́ ẹ máa dúró síbẹ̀ lọ ẹ bá fẹ́ kọ́ṣẹ́ kó lọ pé bá lọ sí skul kó lọ sí skul òun ò ní lé yín but tí a fẹ́ move out school nílé ìwé kẹjẹ́ kó mọ̀ so that òun á lè ẹ̀yẹ́ bá wọn ti kọ́kọ́ lọ fún lọ́ọ̀yà àwọn oníkọ́kọ́rọ́ kò lè yín kúrò ńbẹ̀ nǹkan tẹ kò sọ pé kíní kó tó ló máa sẹ́ǹdì kan sí kí wàá ní nǹkan tó fẹ́ bọ́ máa ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú òun yẹn ó wá ní story kan tó ṣẹlẹ̀ láàrin tó kó story yẹn wọ́n ti òun mọ́lé but ọmọ yìí náà ló òun sára sọ fún yẹn pé nǹkan tó ṣẹlẹ̀ ọmọ yẹn náà ló guide òun ló protect tó ẹ̀kọ́ ọ̀rọ̀ yẹn kó escalate àṣegbè pátápátá tó rẹ̀ ló ń ṣe wá láìkẹ́ kí ló ṣẹlẹ̀ ṣé mo wọn mẹ́rin tí mo sọ pé ọkọ àtàlójọ wá yẹn tíyàwó ẹ̀ tó bá wọn sọ̀rọ̀ pé òun láìkì òun fẹ́ máa fẹ́ òun tó sọ pé òun ò lè ṣe yẹn wọ́n gbé báyà yẹn ló wọ́n wá mi ọkọ òṣòwò tó pa gbogbo fámìlì àwọn lóbìnrin wa ó wá ní àbúrò ìyàwó yẹn ó ṣe kinní gan ó tóbi gan so kò wá rí boyfriend so ó wá sà yẹn ní kánú wọn àbúrò ìyàwó yẹn tí ò rí girlfriend yẹn ìyàwó àbúrò yẹn ló wá ta sóhun pé àṣé òun ò láìpẹ́ ni pé tóun bá dẹ̀ ń fẹ́ tóun bá wọn ní òun ò lè fẹ́ kó tóbi wọn ní àtẹ̀bàjẹ́ fẹ́ kó wà òkè olówó lọ́wọ́ ṣe kíní kan bóun ṣe tà sí ní ẹgbẹ́ ìṣẹ́pọ̀ olówó lọ́wọ́ wà òkè ó ṣe kíní kan wọ́n tà sí gbàgbẹ́ di òun gan ra handchain nǹkan fún òun ní gold ni ó dẹ̀ ra àgò sí i ó dẹ̀ tún múra chain ó máa ra nǹkan fún òun gan àwọn tó ìdánwò fẹ́ ra òun bá alájọṣepọ̀ ìgbà tóun bá alájọṣepọ̀ òun àti ẹ̀jọ́ ń ṣe wọléwọ̀de kíní kan fún bàkọ́ bàbá sásùn àwọn ọjọ́ wa ó ní ìyàwó ọkọ àbúrò bọ̀bọ̀ yẹn ṣe mọ̀ pé àbúrò ìyàwó ló wá sọ́dọ̀ òun ìyàwó àtọkọ ló wá àbúrò ẹ̀ lòun bá lájọṣepọ̀ lòun fẹ́ bọ̀ wọ́n ní kókó má jẹ́ kí ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ pé òun àtẹ̀jọba ní nǹkan àti ọkọ ẹ̀gbọ́n mọ̀ pé àwọn ìjọba ní nǹkan ìyàwó àbúrò ọkọ ẹ̀ ló mú wá ìyàwó àbúrò ọkọ ẹ̀ náà òun náà èmi àti ẹ̀jọ ìjọ yẹn àpépájọ ní nǹkan pọ̀ bẹ́ẹ̀ náà pé bí a mú fẹ́ bá ní nǹkan pọ̀ ó wá sí ilé òun ni ó ní bó ó sọ pé àwọn máa wà lọ́dọ̀ òun ní ó sọ pé òun bọ̀ but kò sọ pé òòṣọ́ tàbí tó ń bọ̀ wọ́n ní òun kò wá bá àwọn bíbá yìí wọ́n wá pè nígbà tó gbọ́ wá ní pé bójú ṣe bẹ̀rẹ̀ sí rọ̀ ní òjò wá ká mọ́ síbi tí ó wà tó ti lọ ṣe irun ẹ̀ wọ́n ní pé kó dúró pò máa bá so bí ló ṣe tí èsì dúró táwọn jọ ń sọ̀rọ̀ ní ẹ̀yin gan ẹgúdo pé wọ́n máa ń ròyìn bẹ̀ ṣe máa ń ṣàwọn pé wápẹ́ yẹn ni Ọlọ́run fi rán òun ni àwọn jẹ́jọ ń sọ̀rọ̀ bí táwọn ti ń sọ̀rọ̀ táwọn jẹ́ ń sọ̀rọ̀ lọ ni àwọn jọ ṣeré parí pé àwọn kìí sára àwọn jòjò bára wọn lájọṣepọ̀ ìbáṣepọ̀ táwọn jọ ní ìbáṣepọ̀ yẹn àṣegbà sí yẹn lọ àtó dóyún ọkọ ẹ̀ tó bá dé lẹ́dí àjọṣepọ̀ tọkọ ẹ̀ máa ń fún lóògùn ìbáṣepọ̀ tó máa bá lájọṣepọ̀ yẹn àwọn olùkọ́ náà àwọn olùkọ́ kan ó tún délé àwọn tọkọjọ ṣe bó ṣe lóyún nìyẹn ó dóyún wọ́n sọ pé òun miss period ọkọ ni ó ṣe máa miss period ẹ̀ nígbà tó wọn àti ẹjọ́ ní àjọṣepọ̀ tó àkìyàn òun òkè lóògùn wọn ní òun ò mọ òun ṣe kíní kan nígbà kò bàbá sásùn nígbà tí ọ̀rọ̀ ìṣáà di kíní kan ló bá sọ fóun nígbà tó máa ṣe voice note sóhun pé ó yẹ pé òun miss period ẹ̀ ó yẹ pé òun ló lóyún yẹn pé bọ̀ kó má wọlé òun máa ṣe oyún yẹn ni pé ọkọ òun gbé sọ fún un pé òun bò ló ṣe máa lóyún kíní kan bàbá sásùn òun aṣọ ọkọ pé òun ti rí period òun máa lọ ṣẹ́yìn yẹn tó jẹ́ tóun fẹ́ tó sanra yẹn tí ó sọ pé kó má yẹ kẹ́ gbọ́n ẹ̀ mọ́ yẹn àtẹ̀wé ẹ̀gbọ́n ẹ̀ mọ́ yẹn ọmọ kan tó wá lóde fóònù ó ṣe ní voice note ẹni tó mú lọ́rẹ̀ ìyàwó àbúrò àǹtí ẹ̀ bó ṣe ní voice note yẹn nìyẹn ìgbà tó ní voice note yẹn ọ̀rẹ́ ṣáàdì wàhálà ìṣòta yáyan
òun ò mọ bó ṣe gẹ́ẹ̀tì voice yẹn nínú lórí fóònù òun because yẹn sẹ́yìn voice note yẹn sí òun sọ pé ok wọ́n ní kó má worry but kó má bó ṣe máa ṣe ó ní ẹ̀kan yẹn náà ni o ó ní àwọn òpadà wọn ò láǹfààní àti jọ̀ṣerú nǹkan bẹ́ẹ̀ mọ́ ó ní sọ pé pé ṣó àtọ̀ ẹ̀ lágbára gan o pé kíníkan bàbá sásùn òun sì bá dédìí yẹn sùn láti jọ òun ò kì í fẹ́ dà sáré so dédìí wá rí voice note yẹn ó ṣàní ó wá save voice note sórí fóònù ẹ̀ ó wá ní ó wá play ẹ̀ ó wá ní sotiri wọ́n pé ó jí òun lóru play fóònù wọ́n sọ pé ó ti dúró mi tó ṣe máa débi fóònù òun ó ṣe máa ṣe orúkọ bẹ́ẹ̀ irú nonsense wo ni ẹ̀kílẹ̀ kan ó ní kò sáfẹ́ fóònù ẹ̀ òun dẹ̀ fẹ́ kó wá sọ̀dọ̀ òun lórí mọ́jú òun torí òun fẹ́ káwọn èèyàn máa rí òun pẹ̀lú ẹ̀ tó ti ń bẹ̀ ó ní but ó máa ń fún òun lówó gan ó máa ń fún òun lówó gan everything mọ́tò tóun kọ́kọ́ ń lò gan ó wà ní ẹni tó fi owó kún owó mọ́tò yẹn bí àbí 3 million ló fi kó mọ́tò yẹn mọ́tò ńlá ni tó fi kún tó ní pé kó máa gbé mọ́tò sọ́yà tó máa fẹ́ gbé òun so òun máa lọ ń gbé òun máa ṣe torí òun náà wà ní àwọn tó ó ẹ̀pọ̀ òun gan èwo léwu gan ó tó dé òun máa so àwọn àti ẹ̀ àwọn ọjọ́ close gan bọ̀ òun mọ̀ pé òun kò lè fẹ́ ìyẹn tó ń bá sùn yẹn Cynthia tó ń bá sùn yẹn Cynthia yẹn ló yẹ kóun máa fẹ́ òun ló ṣe sóhun so wọ́n á ní pé òun dé máa pe Cynthia nísìn òun máa pe ọkọ Cynthia òun máa jẹ́ kó mọ̀ wípé òun tó boyfriend òun máa sọ fún àǹtí òun kí ló ṣiṣẹ́ tó ń ṣe ní àmàyàwó òun kò gba tó bá ti ní evidence kan tó ń lọ́wọ́ nìyẹn bóun ṣe gba fóònù yẹn lọ́wọ́ ẹ̀ nìyẹn bóun ṣe mú fóònù yẹn òun ṣáà lọ síbi WhatsApp yẹn òun wá gbogbo kíní WhatsApp yẹn kíní kan òun nà gidi tó ń fi gbà lọ́wọ́ pé òun fẹ́ kí kéèsì yẹn di kíní ó ní bóun ṣe gbà lọ́wọ́ ẹ̀ nìyẹn bóun ṣe wipe gbogbo WhatsApp yẹn àṣé kíní yẹn ó ti sẹ́ndì ẹ̀ mídíkì tó ti rí ẹ̀ ó ti sẹ́ndì ẹ̀ sí ọ̀rẹ́ ẹ̀ kan wọ́n wá ìpò òun bá fóònù ẹ̀jọ̀ òun nà òun ní ẹjẹ́ ìkúrú lé mi tó bá tó rí ibẹ̀ so òun gbó lóun ti ẹ̀ ṣe òun fi yẹn túká tó lọ níbo ìdarí tó ń ṣe dé gym office bó ṣe dé ẹ̀rẹ́ tóun sì ṣe ó ní kọ́ àwọn èèyàn ọkùnrin méjì tó ń dé nítorí wọ aṣọ ọkọ̀ wọ polo black nìkan you're under arrest from kìnìkan fún ìyàwó oníyàwó lóyún ẹ̀fún ìyàwó lóyún ní gbogbo kéèsì yẹn onígbà tó wọn tó ń ṣe fún ní òun àpò ìtàlù fẹ́ pè tó fẹ́ gbà ń bí báyìí oníbò ń ṣe pé gẹ́ẹ̀ yẹn pé ibà bẹ́ẹ̀ ló ń wá oníbí gẹ́ẹ̀ ṣe wá ní kí ló fẹ́ ṣe báyìí ó ní sọ pé òun fún ṣé yìí náà fún lóyún gbogbo kí ló sára sọ̀rọ̀ pé òun fún ìyàwó lóyún nìkan òun jẹ́ ìròjọ́ pé òun ò fún lóyún báyìí ló ṣe ṣẹlẹ̀ and that is the dẹ́kọ̀ ẹ̀ náà nìyẹn pé ẹni tó jẹ́ kó wá sọ́dọ̀ òun náà lélẹ̀ ó dẹ̀ wá tí òun lè bẹ̀ bí ṣe sọ pé òun fọ́ọ̀sì òun gbóhùn dájọ́ sí pọ̀jẹ́ láti fi yọ ọ̀rọ̀ yẹn kúrò ní ọrùn tiẹ̀ ike jó yẹn pé ohun tó wà lọ nìyẹn ó jẹ́ fọ́ọ̀sì òun ṣé òun máa sọ ni pé òun fẹ́ dàrin irú pé ẹ̀kan yẹn náà dẹ̀ ni gbàtà wọn bọ̀ òun sọ pé òótọ́ ni àwọn ọdún lájọṣepọ̀ but òun ò fọ́ọ̀sì ẹ̀ ó sọ pé ó fọ́ọ̀sì òun ni bójú sí ràn yẹn pé ó fọ́ọ̀sì òun ni bó ṣe òun ò délé sọ̀rọ̀ ẹ̀ pé lẹ́yìn ìgbà yẹn ṣáwọn ìjọ ní ìkọ̀pọ̀ àwọn ìjọ ní ìkọ̀pọ̀ papọ̀ ó lóun ò fọ́ọ̀sì ẹ̀ bẹ́ẹ̀ àfihàn pé òun ò fọ́ọ̀sì ẹ̀ oníbọ̀ ìgbà tí èyí ti lò yẹn láti fi yọ ọ̀ràn kúrò lọ́rùn tiẹ̀ kí ilé má bàa dàrú ó ní wọ́n sọ pé kí lóun fẹ́ ṣe báyìí òun tó fún ìyàwó lórí kó fẹ́ gbọ́n lọ kóòtù òun tó sọ pé òun ò fọ́ọ̀sì ẹ̀ àwọn ọjọ́ lájọṣepọ̀ tó wà lóun fọ́ọ̀sì kó ṣáàjú kó má bínú kó bá ràn wọ́n lẹ́wọ̀n wọ́n sàṣọ díẹ̀ ló ṣáàdúró wọ́n ní òun máa san owó tó máa fi àbọ̀tò ní yẹn òun dẹ̀ máa olówó tó ṣàlùgbà àwọn lọ bí àbí wọ́n hẹ̀ so díẹ̀ ló sáré bọ́ òun ṣe òun fún létí ẹ̀ mò ń fóònù wà lọ́wọ́ ẹ̀ òun fún password fóònù kó pe kó ṣe báyìí kó ṣe wọn jẹ́ kó ráyè ṣe anything ní ibi tó ń wà ó ní ló fi ní àǹfààní àti gbogbo nǹkan tó ń ní lórí fóònù tiẹ̀ gbàtọ́ sórí fóònù tiẹ̀ gbogbo ọ̀rọ̀ yẹn gbogbo tẹ́mi lè mọ́mí ẹ̀ ohun tí bá wọn sọ̀rọ̀ Canada ló pé ok pé next year pé àwọn bá ṣe Canada gbogbo lọ́kùn bá wọn bí bá ṣe fisiti ó máa ní problem pé kí wọ́n bá ṣe PR báwọn èèyàn lọ́run tó wọlé bá ṣe PR pé bẹ̀ kò ṣówó kékeré o lówó PR pé ó ṣàmà ní sùúrù kó calm down bá ní òun ti gbọ́ ìyẹn náà jọ sọ lọ́wọ́ kò ṣówó kékeré bọ̀ wọ́n máa ṣe ní sísẹ̀ ìtẹ̀lé ó máa ṣe exam kan tó bá pass nínú exam yẹn ṣe ó ní addition bọ́ọ̀mù yìí ṣe gbígbógbè kó ṣe sílẹ̀ yẹn ó ṣàbọ̀ gbà wọn kò ní prison yẹn tó ń dẹ̀dẹ̀ padà ìyẹn tí ó lóyún yẹn ó padà pé òun kó máa bínú pé tóun bá sọ bẹ́ẹ̀ ọkọ òun ó máa lé òun kúrò ní gbókò jù kó darí jù pé kódà ọkọ òun gan bínú pé òun mọ bó ń ṣe bí pé ó ṣàlè pé rape dùkúrẹ́ kan pé ẹni tó dá wàhálà sílẹ̀ bóyá tóbi tó yẹn kó rẹ ó ní for good how many years lẹ́yìn pé bí àwọn èèyàn dídó pé ọkùnrin tó dó steady ó ní òun ní o so wọn wá bó ti máa lóyún mọ́ òun lọ́wọ́ so òun àwọn òpin ẹ̀ wọ́n fẹ́ lóyún àbí òun ṣe kí ń dà sí ààrẹ so lẹ́yìn ìgbà yẹn gan wá bẹ̀ òun rárá òun ò ṣe mọ́ o kájú gbogbo àgbà tó lọ́dọ̀ ọ̀rọ̀ ẹrú
ó ní òun mọ̀ pé bọ́ọ̀lù ẹ̀ ṣe rí nìyẹn ọ̀rọ̀ òun lẹ́wọ̀n ni ṣé wàá máa bẹ̀ òun ò ṣe